Nasiru El-Rufai fẹsẹ̀ ara ẹ̀ rìn wọ Galo wọ́n ní wọn ò tí ì lè gba béèlì ẹ̀ o fún ẹni tó ti fi ọdún 8 ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna rí tó sì máa ń lérí pé níbẹ̀ ní ilé òun. Ọjọ́ 24 oṣù kẹta ọdún 2026 yìí kì í ṣe ọjọ́ dáadáa kan fún Nasiru El-Rufai, ọkùnrin tó ti ṣe gómìnà ìpínlẹ̀ náà fún odidi ọdún 8 gbáko láti 2015 títí wọ 2023. Ní ilé ẹjọ́ gíga tó wà níbi tí iléèwé àwọn ológun Nigerian Defence Academy wà tẹ́lẹ̀ ní Kaduna ni wọ́n wọ́ El-Rufai wá ní kùtù òwúrọ̀ yìí. Ẹni bá sì rí bí wọ́n ti ṣe ọkùnrin náà, ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún gbogbo olóṣèlú pátá. Ẹni tó ti ń rìn kòkòkò ní ibikíbi ní gbogbo ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ tó jẹ́ tó bá ti ń bọ̀ ni wọn yóò ti palẹ̀ ọ̀nà mọ́ fún un, tí kò sì sẹ́ni tí wọ́n bí dáa tí yóò súnmọ́ yàtọ̀ sí ẹni tí òun fúnra ẹ̀ bá fẹ́ rí. Òun náà ni wọ́n wá wọ́ lọ ilé ẹjọ́ nílùú náà tí wọ́n sì gbé e dé ní ìgbé ọ̀daràn gidi. Aago 9 òwúrọ̀ ni wọ́n ti fi mọ́tò Hilux kan gbé ọkùnrin gómìnà àtijọ́ náà délé ẹjọ́, àmọ́ wọn ò jẹ́ kó bọ́ sílẹ̀. Inú mọ́tò níbẹ̀ ni wọ́n dé e mọ́. Aago 10 sì ti kù ìṣẹ́jú 26 kí wọ́n tó rọ̀ wọlé ẹjọ́. Nígbà tí wọ́n ń rọ́ ọ lọ sínú ilé ẹjọ́ náà ńkọ́, àwọn ọlọ́pàá ń tẹ ara wọn lẹ́sẹ̀ mọ́lẹ̀ ni. Bí ọlọ́pàá ti kún ibẹ̀ bí ẹwẹ́lẹ́, bẹ́ẹ̀ làwọn MOBA, bẹ́ẹ̀ làwọn DSS, bẹ́ẹ̀ làwọn ICPC, gbogbo wọn ló sì yí El-Rufai po àfi bí ìgbà tí àwọn àpapọ̀ èèrà bá ń gbé igun ṣúgà lọ. Ó sì dájú pé bí eṣin bá kun ìkun ìyanu kan tétí kò gbọ́ rí, ìbọn yóò dáhùn lára ẹ o. Wọn yóò sì ti yìn ín níbọn tán kí wọ́n tó mọ̀ pé eṣin lásán ni. Níbi tí àwọn ọlọ́pàá pọ̀ dé nìyẹn, táwọn security oríṣiríṣi sì dúró wámúwámú. Bóyá nítorí pé El-Rufai ti ṣe gómìnà ibẹ̀ rí ni o, tàbí ariwo tí òun náà máa ń pa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lẹ́yìn òun sì lérè lẹ́yìn rẹpẹtẹ tí wọ́n lè dá wàhálà sílẹ̀ ní Kaduna bí ẹnikẹ́ni bá fẹ́ fìyà kan jẹ òun. Bóyá ìyẹn ló jẹ́ kí àwọn agbófinró náà múra tàwọn oníjọ̀gbọ̀n dání tí wọ́n kún gbogbo ilé ẹjọ́ àti agbègbè ibẹ̀ pẹ́rí. Kódà lójú títì pàápàá wọ́n ti sọ ọ̀nà náà di ẹyọ kan péré. Wọ́n ní káwọn onímọ́tò tí kò bá lè ní sùúrù ṣẹ́ ọ̀nà gbà. Kò sí ààyè lílọ bíbọ̀ ọkọ̀ lásìkò tí ìgbẹ́jọ́ náà bá ń lọ. Àmọ́ bí àwọn aráabí náà ti múra tó o, bó sì sílẹ̀ jẹ́ pé àwọn kan tí wọ́n pe ara wọn ní ọmọlẹ́yìn ẹ̀ dúró níta tí wọ́n ń kọrin, kò sí labalábá tí yóò dìgbò lẹ́gún o. Ohun gbogbo pakànrin kẹsì nínú ilé ẹjọ́ lọ́hùn ni. Ó ṣeéṣe kó jẹ́ ohun tó jẹ́ kí àwọn ICPC gbé El-Rufai wá sílé ẹjọ́ ní ariwo tí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí í pa lójijì, tí wọ́n ní kì í ṣe pé ICPC ní ẹjọ́ kan pàtó tí wọ́n fẹ́ bá El-Rufai ṣe, pé wọ́n kàn ń mú un pamọ́ láti fìyà jẹ lásán ni. Peter Obi tilẹ̀ sọ níbi ìpàdé àwọn ẹgbẹ́ ADC kan ní Kaduna pé kò sí ohun méjì tí El-Rufai ń jìyà bí kò ṣe ìyà òṣèlú. Ó ní bí ọkùnrin náà bá ṣe ẹ̀ṣẹ̀ kan, ọdún mélòó làwọn tí wọ́n mú un yóò wá lò láti gbé ẹjọ́ ẹ̀ jáde. Obi ní ẹ sọ pé kí èèyàn wá, ó wá bá yín láti ìrìn àjò tó wà fúnra ẹ̀ ló wà o, kì í ṣe pé ẹ fi tipátipá mú o. Ẹ wá tì í mọ́lé láti ọjọ́ yìí, ẹ ń ṣe bí ẹni pé ọ̀daràn gidi kan lẹ mú. Tó bá ṣe ohun tí ò dáa, kí ni ẹ ò gbé lọ sílé ẹjọ́ fún? Bí òun ti sọ̀rọ̀ ní àwọn ẹgbẹ́ ADC náà sọ tiwọn o. Wọ́n ní El-Rufai kò lẹ́ṣẹ̀ kan, wọ́n kàn ń pọ́ ní ìṣí ẹ̀ for nothing bí ọ̀rọ̀ àwọn olóyìnbó ni. Ohun tó jẹ́ kí àwọn ICPC pa gbogbo ìwé ẹ̀ pọ̀ tí wọ́n sì kéde pé àwọn yóò gbé e wá sí ilé ẹjọ́ ní Kaduna lónìí ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 24 oṣù kẹta 2026. Nítorí kí ẹnìkan má sì sọ pé òun jẹ òun yóò tán, òun yóò dí ìgbẹ́jọ́ náà lọ́wọ́ ni wọ́n ṣe kó àwọn agbófinró rẹpẹtẹ wá sílé ẹjọ́. Ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Kaduna níwájú adájọ́ Ridwan M. Alkawa, oríṣi àwọn ẹ̀sùn 10 ni wọ́n kà sí El-Rufai lẹ́sẹ̀. Wọ́n ní ó kó àwọn owó kan jẹ, ó sì ṣe àrọ́ndàrọ́ndà owó, pé nípa sísọ àwọn ohun ìní ìjọba di owó tó sì wá padà kó owó náà sápò ara ẹ̀. Nígbà tí wọ́n ka gbogbo ẹ̀sùn náà sí ọkùnrin náà létí tán, wọn ò fààyè ẹjọ́ kankan sílẹ̀ ju pé
agbẹjọ́rò El-Rufai Ubong Akpan ní kí wọ́n tètè gba béèlì oníbàárà òun kíákíá kó máa lọ sílé nítorí ẹjọ́ tó wà nílẹ̀ yìí kì í ṣe èyí tí wọn ò lè gba béèlì ẹni. àmọ́ adájọ́ ní kì í ṣe bẹ́ẹ̀ ní í ṣe yá o pé ó di ọjọ́ 21 oṣù kẹta yìí March 31 kí àwọn tó lè gbọ́ ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ béèlì tàbí kò ṣe béèlì, pé wọn yóò sì dá ọkùnrin náà padà sí tìmọ́lé lọ́dọ̀ àwọn ICPC tó wà náà ni o. kò sì sí ẹni tí yóò tí ì lè ṣe kinní kan sọ̀rọ̀ ẹ̀ àfi tó bá di ọjọ́ náà gan. bẹ́ẹ̀ ló ṣe pé lójú àwọn ọ̀rẹ́, lójú àwọn ará àti àwọn ọmọlẹ́yìn El-Rufai tí wọ́n wá láti pàdé ẹ̀, àwọn ICPC tún rọ́ ọ sínú ọkọ̀ lọ tóun pàápàá ò sì lè juwọ́ sẹ́nìkan. àti àwọn ọmọ àti àwọn ìyàwó El-Rufai ni wọ́n ń jẹ́rìí bàbá wọn ṣá o, tí àwọn náà ń sọ pé ọ̀rọ̀ òṣèlú lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, pé bàbá àwọn kì í ṣe oníjẹkújẹ. ọmọkùnrin ọmọ El-Rufai tó wà nílé ìgbìmọ̀ aṣòfin Bello El-Rufai ní bàbá òun ló kọ́ Kaduna tuntun, kò sì yẹ kó jẹ́ irú ohun tí yóò máa wá ṣẹlẹ̀ sí rèé. ó ní nítorí pé bàbá òun kì í ṣe oníbàjẹ́ èèyàn ló ń ṣe wá sí kóòtù kí òun lè sọ bẹ́ẹ̀ lójú ayé, pàápàá nígbà tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣojú ìpínlẹ̀ náà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lòun. lọ́rọ̀ kan ohun tí ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ El-Rufai ń sọ ni pé ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ náà, pé wọ́n kàn fẹ́ fìyà òṣèlú jẹ ẹ́ ni. àmọ́ àwọn amòfin àti àwọn tí wọ́n mọ̀ nípa irú ọ̀rọ̀ báyìí kò yéé sọ̀rọ̀ pé lára ohun tó bà orílẹ̀-èdè yìí jẹ́ nìyẹn o. nígbà tí èèyàn bá ṣe ohun tí ò dáa, kàkà kí wọ́n dúró láti jẹ́ kó gba ìdájọ́ ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ti máa sọ̀rọ̀ náà di ti òṣèlú, ti ẹlẹ́yàmẹ̀yà tàbí ti ẹ̀sìn, tí wọn yóò sì máa fúnra wọn tú ẹni tí wọ́n mú náà sílẹ̀. bẹ́ẹ̀ ohun tí wọ́n ń ṣe ni láti lè jẹ́ kí àwọn míì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń hùwà ìbàjẹ́ níbi iṣẹ́ ọba tí wọ́n wà máa hùwà aburú náà lọ, nítorí wọ́n mọ̀ pé tí àwọn bá ṣẹ̀ sófin, ohun tí gbogbo èèyàn yóò máa sọ náà nìyẹn. àwọn yìí ní bí El-Rufai kò bá kó owó jẹ, yóò ṣòro gidigidi láti sọ pé kówó jẹ o. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ owó kíkó jẹ yìí kì í ṣe ìjọba Tinubu yìí ló bá ṣiṣẹ́, tàbí pé àwọn ni wọ́n fẹ̀sùn kàn. àwọn ìjọba ìpínlẹ̀ ni lọ́dọ̀ àwọn tó ti ṣe gómìnà lé lórí tẹ́lẹ̀. kò sí olóṣèlú kan tí wọn yóò fi ẹ̀sùn kàn tí kò ní ní àwọn alátakò òun ló wà nídìí ẹ̀. àmọ́ nígbà tí ẹjọ́ náà bá fẹjú, gbogbo ayé yóò rí i pé àwọn tí wọ́n fẹ̀sùn kàn mọ ohun tí wọ́n ń ṣe. ẹ̀sùn oríṣiríṣi ni wọ́n fi kan El-Rufai. bẹ́ẹ̀ ni àwọn ẹjọ́ míì sì wà nílé ẹjọ́ gíga ní Kaduna níbẹ̀ lórí òun nìkan yìí náà ni. ọ̀tọ̀ ni ẹjọ́ tí wọ́n jọ pé òun àti ẹnìkan tí wọ́n ń pè ní Amadu Sule, ọ̀tọ̀ ni ẹjọ́ tí wọ́n fi pé òun àti Joel Adoga. bẹ́ẹ̀ làwọn ICPC ní gbogbo ẹjọ́ tí àwọn pe ọkùnrin náà yìí, ẹ̀rí wà dáadáa láti fi gbé ọ̀rọ̀ àwọn lẹ́sẹ̀ ni. àmọ́ àwọn èèyàn kò tí ì jẹ́ kí ẹlẹ́ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ tí wọ́n fi ń sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ni, táwọn míì sì ń sọ pé ẹ̀ẹ́dẹ́gbèje ni. ó dàbí pé nígbà tí ẹjọ́ náà bá bẹ̀rẹ̀ tààrà ní kálukú yóò sinmi nígbà tí wọ́n bá rí ibi tí iná ẹjọ́ náà bá ń jó lọ. ohun tí àwọn tí wọ́n wá pàdé ẹ̀ tó ń sọ ni pé àwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn DSS tí wọ́n wà níbẹ̀. wọ́n ń fẹ́ mọ ohun tó kan àwọn DSS nínú ọ̀rọ̀ ìkówójẹ. ṣùgbọ́n ohun tí àwọn kan sọ ni pé ẹjọ́ àwọn DSS náà ṣì wà nílẹ̀ lọ́rùn ọkùnrin yìí. ó jọ pé àwọn DSS lérò pé wọn yóò gba béèlì ẹ̀ lónìí yìí ni, kó sì jẹ́ bí wọ́n bá gba béèlì ẹ̀ làwọn náà yóò tún gan an lápá. nígbà tó jẹ́ ẹjọ́ asọ̀rọ̀sọbótò tí wọ́n fẹ́ torí ẹ̀ mú ṣì wà nílẹ̀ tí wọn kò tí ì ṣí ìwé kan ìyẹn rárá. láti oṣù tó kọjá ní ọjọ́ 22 oṣù náà ni El-Rufai ti wà ní àhámọ́ àwọn ICPC. wọn ò sì tètè gbé wá sílé ẹjọ́ bí wọ́n ti máa ń ṣe àwọn tó kù, nítorí wọ́n ní ọkùnrin náà kò sọ̀rọ̀, kò wí kinní kan. gbogbo ohun tí wọ́n ń bí níṣe ló ń pé òun kò lọ́rọ̀ láti bá wọn sọ. tí wọ́n bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òun kí wọ́n lè ṣó nílé ẹjọ́. ìgbà tí àwọn bá délé ẹjọ́ nìkan lòun yóò tó sọ tẹnu òun. ohun tó jẹ́ kí ọkùnrin náà pẹ́ ní tìmọ́lé àwọn ICPC rèé. kódà nígbà tí wọ́n sọ̀rọ̀ pé kí wọ́n gba béèlì ẹ̀ nílé ẹjọ́, àwọn olùpẹ̀jọ́ náà takú. wọ́n ní bí El-Rufai bá wà nígboro yóò máa di iṣẹ́ ìwádìí tí àwọn sì ń ṣe lọ́wọ́, nítorí àwọn kò tí ì parí ìwádìí àwọn. àwọn tí wọ́n ń wòye ọ̀rọ̀ yìí sọ ṣáá pé atonímẹ́ni ò tó àtànámà náà. orí ìwọ̀fà ò sì ní burú títí kí ilé ọjọ́ kan má ṣú. ọjọ́ tí wọn ò bá tí ì dá ni kì í tètè pé. ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni ọjọ́ tí adájọ́ fi ọjọ́ tí wọn yóò gbọ́ ọ̀rọ̀ béèlì El-Rufai sí.
ohun tí ò tí sẹ́ni tó mọ̀ ni bí wọn yóò rí béèlì ẹ̀ gbà nígbà náà tàbí wọn ò ní rí gbà. Bẹ́ẹ̀ ni wọn ò tí ì sọ ìgbà tí ẹjọ́ náà yóò bẹ̀rẹ̀ gan. Bẹ́ẹ̀ bí a bá ti yọwọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí El-Rufai sọ ni, ìyẹn nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ mú un ní pápákọ̀ òfurufú ní Àbújá tó ń sọ pé ààrẹ pàápàá kò tó bẹ́ẹ̀ láti mú òun, ó ṣeé ṣe kí wàhálà náà má tó báyìí fún un. Ṣùgbọ́n fúnra ẹ̀ náà ló fẹnu pé àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé nígbà tí olóbùrò bá jẹ tó bá yó tán tó ń pariwo lókèèrè rere, ẹni tí ò bá mọ olóbùrò ohun tí yóò máa wí náà ni pé ẹyẹ tó ń ké yìí bí ò bá tó erin yóò pọ̀ ju ẹfọ̀n lọ o. Àmọ́ nígbà téèyàn bá dé ibi tí olóbùrò bá sí, yóò mọ̀ pé kinní náà kò tó adìyẹ, ariwo lásán ló ní. Níbi tí ariwo gbé El-Rufai dé náà ló dàbí ipò wà yìí tó fẹsẹ̀ ara ẹ̀rìn wọ gálò. Ìgbà tí yóò sì jáde báyìí ni gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ ń retí o. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ gbígbé tí wọ́n gbé El-Rufai wá sílé ẹjọ́ lónìí yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.